Ǹjẹ́ lẹ rántí pé lọ́n the 17th of December ìyún 2025 tá a wà yìí ní ọba ti Ọọ̀ni tìlé-Ifẹ̀ ìyún ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II ló fi oyè Yèyé Aṣíwájú of Ifẹ̀land ló fi dá ìyún First Lady wa ìyún Ìyá Olúrẹ̀mí Tinubu ló fi dá wọn lọ́lá. Kí ló tún wáá ṣẹlẹ̀? Ó tún ti ń rúgbó bọ̀ o. Ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n fi oyè tí wọ́n fi dá ìyá lọ́lá, wọ́n tún ti mú ẹnìkan nínú fámìlì ààrẹ wa tí wọ́n tún fẹ́ fi oyè míì dá lọ́lá. Ta ló fẹ́ fi dá lọ́lá? Àti wípé ta ni wọ́n fẹ́ foyè dá lọ́lá? Ẹ jẹ́ á fọgbà yángá ìyún nínú fídíò wa yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò náà, ẹ jẹ́ bá tẹ subscribe button. Ikú aya ikú ọmọ kan ńbẹ̀ kò ní wọlé tọ̀ wá ìyún lóṣù December tá a wà yìí. Gbogbo yín náà lẹ mọ ìyún ọmọ president wa tí í ṣe Ṣèyí Tinubu. Ẹ mọ̀ pé ó ń jayé ọlọ́ba gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe sọ. Kódà ẹni tó jẹ́ professor ìyún Wọlé Ṣóyínká, òun gan fìdí ẹ̀ múlẹ̀ pé ayé ọlọ́ba ni ọmọ president wa ìyún Ṣèyí Tinubu ló ń jẹ. Ọba ilẹ̀ Yorùbá ìyún ọba Abímbọ́lá Akeem Ọwádé ìyún tó jẹ́ ti Ọ̀yọ́, Aláàfin tìlú Ọ̀yọ́, òun náà ti wá fẹ́ ṣe bẹ̀bẹ̀. Ó fẹ́ fi oyè ńlá kan, ó fẹ́ fi dá ìyún ọmọ president wa, ó fẹ́ fi dá lọ́lá ìyún lọ́jọ́ Saturday tó ń bọ̀ yìí. Àti pé oyè wo gan? Wọ́n ní pé àwọn tó fẹ́ fi oyè Ọ̀kànlọ́mọ of Yorùbáland, wọ́n fẹ́ fi dá Olúṣèyí Tinubu, wọ́n fẹ́ fi dá lọ́lá. Ẹ̀yin náà láàrin bí ọ̀sẹ̀ méjì síra wọn, wọ́n fi oyè méjì ńlá bàǹtàbàǹtà wọ́n fi dá ìyún àwọn ìdílé president ìyún President Bola Ahmed Tinubu, wọ́n fi dá wọn lọ́lá. Ìyàwó president wa ìyún Olúrẹ̀mí Tinubu, ó jẹ́ oyè Yèyé Aṣíwájú ìyún nílùú Ilé-Ifẹ̀. Bákan náà níjọ́ Saturday tó ń bọ̀ yìí, ọba Abímbọ́lá Akeem Ọwádé ìyún ti Aláàfin of Ọ̀yọ́, òun náà tún lóun ó fi oyè ńlá kan ìyún oyè Ọ̀kànlọ́mọ of Yorùbáland yóò fi dá Ṣèyí Tinubu, yóò fi dá lọ́lá. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n ti wá ń sọ èrò tiwọn ìyún níkànnì ayélujára. Ẹnìkan tiẹ̀ ní, ṣé president wa ìyún Bọ́lá Ahmed Tinubu, ṣé fámìlì wọn ní gbogbo Nàìjíríà ni wọ́n fẹ́ máa sìn ni? Àbí ńgbà tẹ́ fi ìyàwó tẹ́ fi joyè, tẹ́ tún ní pẹ́pẹ́ sí o, ẹ tún fẹ́ fọmọ náà, ẹ tún fẹ́ fi joyè, ṣé fámìlì wọn la máa sìn ni? Ẹnìkan tiẹ̀ ní kò sí nǹkan tó burú ńbẹ̀, ṣebí oyè lásán náà ni, oyè ilẹ̀ Yorùbá náà ni, oyè ilẹ̀ Yorùbá sì ni àwọn tí kiní. Wọ́n ní kò sí nǹkan tó burú ńbẹ̀. Ẹnìkan tiẹ̀ sọ wípé tá a bá ní ká wò ó dáadáa, ó dàbí ìgbà wípé ayé ọlọ́ba ìyún táwọn fámìlì president wa ń jẹ ó ti pọ̀ jù. Àwọn kan ní ṣé ẹ mọ̀ wípé níbi ìyún 10 years anniversary ìyún tí bàbá ti Ọọ̀ni tìlé-Ifẹ̀ eléyìí tó ṣe, ṣé ẹ mọ̀ pé ìyàwó president wa n tó dánwò ńbẹ̀ ìyún pẹ̀lú gómìnà Adémọ́lá Adélékè Jackson, pé tá a bá ní ká wò, ẹ rí i pé ó fi hàn gbangba-gbàǹgbà pé wọ́n ń jayé alákatà àwọn fámìlì president wa. Ẹ̀yin olólùfẹ́ wa, kí wá ni èrò tiyín lórí pé ṣé lóòótọ́ ni ṣẹ́yin faramọ́ n tí ẹnìkan sọ pé ṣé president wa ìyún Bọ́lá Ahmed Tinubu, ṣé fámìlì wọn la fẹ́ máa sìn ni? Àbí ńgbà tí ìyá tó joyè Yèyé Aṣíwájú, tọ́mọ náà ó tún joyè Ọ̀kànlọ́mọ, tí ó sì jẹ́ pé bàbá òun lolórí Nàìjíríà pátápátá káfàtà. Ó lágbára o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tèmi, èmi wò pé kò sí nǹkan tó burú ńbẹ̀. Ẹ mọ̀ wípé ẹni ó bá nífọ̀n léèékánná náà ni oyè máa ń wá lọ. Kò ṣeé ṣe kí wọ́n mú ẹni tó jẹ́ wípé kò ní nǹkan kan wò mọ́ láwùjọ kí wọ́n wá fi joyè. Kò sí nǹkan kan tó burú ńbẹ̀ gẹ́gẹ́ bí èrò ọmọdé tèmi. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa, kí ni èrò tiyín tí ẹ̀yin lè rí sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀? Níjọ́ Saturday tó ń bọ̀ yìí ní wẹ̀jẹwẹ̀mu yóò wálé ìyún ní gbọ̀ngàn Aláàfin gangan ní ìlú Ọ̀yọ́. Wọ́n ó ti jẹ oyè náà.
Ẹ jẹ́ ká tún máa wo ohun tí àwọn ènìyàn yóò sọ, àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn. Ṣẹ mọ̀ wípé ìròyìn náà ṣẹ̀ṣẹ̀ ń tàn káàkiri orí ẹ̀rọ ayélujára ni pé wọ́n fẹ́ fi Ṣèyí Tinubu, wọ́n fẹ́ fi joyè Ọ̀kanlọ́mọ of Yorùbá-land. Àwọn ènìyàn ńláńlá wọn ò tíì máa sọ̀rọ̀ lórí pé háà! Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tiyín ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ ká jọ bira wa léèrè ọ̀rọ̀. President Bola Ahmed Tinubu òun ni president. Ìyàwó òun ni yèyé aṣíwájú. Ọmọ fẹ́ jẹ Ọ̀kanlọ́mọ. Gbogbo wa náà la sì mọ̀ wípé àwọn ènìyàn gan tí ń sọ, wọ́n ti ń jẹ lẹ́nu pé ọmọ president wa èyí Ṣèyí Tinubu ó ṣeé ṣe kó jáde fún gómìnà ìyẹn nílùú Èkó ní ọdún tó ń bọ̀ yìí. Ó lágbára o. Ọ̀rọ̀ ilé ayé àfi kéèyàn gbà kádàrá. Ẹ wo ìdílé kan tí gbogbo wọn tó jẹ́ wípé àwọn lọ́lọ́run kó Nàìjíríà lé lọ́wọ́. A ó sì rí ìdílé míì tó jẹ́ wípé àti jẹ àti mu gan ó le. Bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan rẹ̀ nìyẹn. Ló fi jẹ́ pé èèyàn ò gbọdọ̀ bínú orí. Tí èèyàn bá bínú orí, yóò kàn forí sánlẹ̀ ni. Àwa bá ọmọ president wa, Olúrẹ̀mí Tinubu, a bá yọ̀, a bá dúpẹ́ tí wọ́n ti ẹ̀ka yọ pé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò sì ronú kàn wọ́n. A jẹ́ wípé ó ṣeé ṣe kọ́ba náà ti rí pé ó ń ṣe nǹkan ribiribi náà ló fi wò pé òun fẹ́ fi oyè náà, òun fẹ́ fi dá lọ́lá. Kí lèrò tiyín lórí oyè tí wọ́n fẹ́ fi Olúrẹ̀mí Tinubu jẹ? Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí, ẹ ti mọ̀ pé bá a ṣe máa ń ṣe níkànnì tiwa, a máa ń sún, a máa ń tẹ̀lé bó bá ṣe ń lọ níkànnì ayélujára náà ni. A sì máa ń mú wá fún yín bó bá ṣe ń lọ níkànnì ayélujára náà ni. Ẹ má gbàgbé, ẹ subscribe mi sórí YouTube channel wa. Ẹ má gbàgbé kẹ́ wá share fídíò náà sí àwọn ènìyàn. Ẹ jẹ́ káwọn náà sọ èrò tiwọn sínú comment section. Kí wọ́n sọ ọ̀rọ̀ èrò tiwọn bí Nàìjíríà ṣe ń lọ. Pé tẹ́ ẹ bá sì gbàgbé, àwọn ènìyàn ti ń sọ wípé wọ́n ti fẹ́ sọ Nàìjíríà sí the one party. Wọ́n fẹ́ kó jẹ́ wípé APC yóò máa darí gbogbo àfíàsí Nàìjíríà. Ṣé kò ti wá máa rí bẹ́ẹ̀? Kí lèrò tiyín lórí nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún 2027 tí a selection? Torí pé bá a ṣe ń wò yìí, àwọn family Tinubu, àwọn ni wọ́n ní orílẹ̀-èdè wa. Tá a bá ń tanra wa jẹ lókù. Ẹ̀yin olólùfẹ́ mi, tá a bá ń tanra wa lókù. Ẹ wo, ẹ share fídíò náà, kẹ́ subscribe. Ẹ wá má gbàgbé, ẹ tẹ notification button kẹ́ lè bá máa rí bó bá ṣe ń lọ níkànnì wa.